gbogbo wọn ti ń parọ́ pé àwa náà wà ń bẹ àkọ́kọ́ lọ síbi tí tí wọ́n kọ́ gbà wọ́n nígbà tí wàhálà dé so òun náà sì jẹ́ kí àwa náà tún padà wá torí ó láwọn tèmi náà jíṣẹ́ fún tí bá lọ sọ́wọ́ so ó láwọn tèmi náà jíṣẹ́ fún tó pé nígbà tí gbogbo ẹ̀ bá bọ́ sí tán ẹ̀rí mi àríra mi àṣẹṣẹ wa ṣe mítìn gangan mítìn tàjẹ́ máa ṣe mọ́tò kan á pọ̀ gan bí iṣẹ́ kẹta gbé wá o mọ́tò ni àyè wà gbà yẹn la ṣe máa wá tún ṣe mọ àjọ máa jómi tó rọrọ̀ gbogbo gbèsè tó bá yẹn ká gbé kí ló kùn torí ẹ̀yin náà gbọ́dọ̀ máa sọ tí ń síta èmi ò ní báyìí sọ o ọ̀rọ̀ sì gbà ẹ̀yin náà máa sọ tí ń síta ẹ̀yin náà máa fohùn kalẹ̀ torí àwọn ẹlẹ́ni wọn ní gba iṣẹ́ yìí. Àmín àmín Ọlọ́run ṣe pàtàkì so inú mi dẹ́dùn journalist kan tó wá ń gbà yẹn nísìnyí kò tún ṣe journalist BENIN àti wà ní ṣe iná Yorùbá náà tó kò ṣe pàtàkì torí ìgbà tó bá ń sọ̀rọ̀ rédíò wọn tó ń dárúkọ délégué Henry lè gbàgbé mi rántí orúkọ bàbá aṣògùn Henry ẹṣogun akọrin wọ́n yẹ kí n ti gbọ́ pé ẹ fẹ́ bọ̀ kí n ti múra. mo ti pe nọ́mbà tí mo ti ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ò ṣiṣẹ́ mo ti wá wá àwọn nọ́mbà kan tí mo tún wọ̀ fún wa àdúpẹ́ tẹ́ dúpẹ́ pé ẹ ti dé ọpẹ́ ṣùgbọ́n ẹ̀rí mi ayọ̀ làkúlọ́ jẹ́ mi wọ́n lè mọ̀ fún àwọn aráàlú láwọ̀ pé àwọn àlejò Yorùbá nígbà ni wọ́n ti tó padà wá o torí ìwọ̀nba oore Ọlọ́run fún mi lórí orúkọ tí a ṣe fún Ọlọ́run sì fún ìgbà lágbára gbogbo èrò ọkàn tẹ́ni sí ìlú láti ṣe lóore ẹ wá sí ìmúṣẹ ọ̀tọ̀ lè ká ní èrò rẹ̀ dáadáa lọ́kàn ọ̀tọ̀ lè ká mọ́ lè mú iṣẹ́ ọ̀tọ̀ lè ká mú iṣẹ́ gbogbo ẹ̀yin bá ti ní láti ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ ìyẹn mú iṣẹ́ yẹ́fẹ̀ẹ́ fún àwọn ọmọ yín gan ikú kò ní gbà yín lọ́wọ́ wọn àlàáfíà lẹ máa jẹ́ tì í àwọn gan lè fún lábọ̀ lé ìlú òkè lágbára Ọlọ́run ire ìyẹn mú làbá àdúpẹ́ pé nígbà náà gbogbo wọn yóò wá a kò wá ẹ̀mí ẹnìkan tì wọ́n padà láyé àtàlàáfíà ní pé Ọlọ́run kún ni lọ́wọ́ ibi ijọ́ méjì lè pa ọmọdé ó sì lè pa àgbà ṣùgbọ́n títí wọn fún lọ àdúpẹ́ pé àlàáfíà tẹ̀ fún ẹni Ọlọ́run fún lọ́mọ gan lérìn òfu ìyẹn bí sẹ́nà ìyẹn dé kan bí sẹ́nà tó ní pé Ọlọ́run mọ ìrìn àjò àwọn ọmọ etí ẹ̀ àwọn ọmọ iṣẹ́ nìyí Ọlọ́run ní fún sílẹ̀ ẹ̀yin gan wa Ọlọ́run ní fún sílẹ̀ àgàn yẹ́ àbá bí ẹ ṣe dé kọ́ṣẹ́ àbá ní lálàáfíà bẹ́ẹ̀ gan ni ẹ máa bá ní ọjọ́ àbátọmọ rẹ ti ní pé wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ bá ti dé ẹ kò ní fún ní kọ́ṣẹ́ ìdárò ọ̀la lágbàdá ìbáwá ṣùgbọ́n kò bá ìbú ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí àlàáfíà ni ẹ máa lọ ká máa bọ̀ ẹ̀yẹ́ ń gbára afẹ́fẹ́ gan ọkàn yìí kò ní jábọ́ àṣìdán pọ̀ èyí wọn lófurufú èyí wọn lábẹ́ ilẹ̀ èyí wọn nú ilé kò ní kan ní kankan ní ọlọ akòrò àbọ̀ ẹ̀kọ́ ní jẹ́ tilẹ̀ lọ́ba ti lọ ọmọdé bá àwọn ará ìlú àwọn ọmọ kò ní fojú sunkún inú kò ní fojú sunkún ọmọ láfíà ìjẹ́ ti ni gbogbo yíyá bá ti wá ní ayé ẹ máa tó ní lọ́wọ́ ẹni kò ní rò pé wọ́n lè fún jẹ pẹ́rẹ́dẹ́ǹtì gan wọ́n pè é pé wá iṣẹ́ ó tó kí jẹ pẹ́rẹ́dẹ́ǹtì wá á jẹ pẹ́rẹ́dẹ́ǹtì oníkẹ́bìrì tọ́sí ẹ̀jẹ̀ oníkẹ́fúnà tọ́sí ẹ̀jẹ̀ májẹ̀mú kan làbá wáyé májẹ̀mú dáadáa yọ náà kọ́ mọ́ni lá ọyìn ojú ẹ̀ ń tọ́ka ẹ̀ lọ ẹ̀ kò ní fàràṣì náà lọ àti journalist àti gbogbo ẹ̀yin wa ẹnikẹ́ni kò ní fàràṣì náà kó fukú gbogbo Ọlọ́run ní ká àdá ní ayé ìka ẹ̀ lọ Ọlọ́run ní pé ká ṣe lóore àṣìyàn lóore tọ́ka ẹ̀ lọ tí Ọlọ́run béèrè pé ọ̀nà mẹ́rin ló ṣe lóore iṣẹ́ ìmọ̀ ẹ̀ tó ti jẹ pé ṣé Ọlọ́run ní ṣe dáadáa á jẹ́ gbogbo ẹ̀ a kò ní fọjọ́ ọlọ́jọ́ lọ Ọlọ́run ló ṣe o. nígbà tí à ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ délégé wa ní ìgànnà ní orílẹ̀-èdè olómìnira ti Benin wípé ẹ kú ọmọnìyàn ṣe o ẹ kú ìtọ́jú àwọn èèyàn wa lọ́jọ́ sí ọ̀rọ̀ tá à ń sọ ètò gbà wo tí ó ṣẹlẹ̀ tí àwọn Fúlàní lọ ká àwọn èèyàn mọ́ ìlú kan tí wọ́n ń pè ní kí lórúkọ bẹ́ẹ̀ ń gbà yẹn náà.
àṣà ní orílẹ̀-èdè ti Nàìjíríà àbí. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Nàìjíríà ni. ẹ̀yin ní ẹ gbà wọ́n lálejò ńgbà yẹn. bẹ́ẹ̀ ni. kí lójú yín rí ńgbà yẹn. ẹ lè fún wọn láṣọ kí wọ́n wọ̀ náà kò sí wàhálà bọ́n ṣe ń dá wa lóyún yẹn náà wọ́n lè máa wọ aṣọ tí ẹ fẹ́ fún wọn. ohun tó ju èèyàn rí ojú èèyàn kan lórí ojú Ọlọ́run lórí bájú ojú èèyàn ni nǹkan búburú bá ti ṣẹlẹ̀ nígbà yẹn a rí èèyàn tó lọ bíi ẹgbẹ̀rún lójú títì tó ń bọ̀ tọ̀tọ̀mọ wẹ́wẹ́ àgbà arúgbó kò kẹ́nìkan nílé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ogun bọ̀ kí lẹ́tẹ̀ tó máa ti ń gbúrò wọn nípa àwọn ọlọ́pàá àwọn Fúlàní wọ́n ti ba sájẹ́ wọ́n ti payàn lọ rẹpẹtẹ láfi kó àwọn pólísì sẹ́yìn láfi dán a rí i pé ẹnìkan ṣo ní gbogbo ogun yẹn lọ àwọn tó kù wọ́n sá wá àwọn tó wá àtẹ̀lé kayé wọn tán mẹ́ aréèyàn tó lọ bí ẹgbẹ̀rún kan lójú títì tán bọ̀ tó gùn síbọ̀ pẹ̀lú ríré àwọn míì bílẹ̀ mọ́tàn la tún lọ wá wọnà ìbúra sọ ń wá àwọn míì ṣùgbọ́n àdúpẹ́ pé títí di èní a kò rí pé ẹnìkan sọnù àrí mọ́ gbogbo wọn la rí. ìgbà tán dé Ọlọ́run wá fún wa lóore ọ̀fẹ́ a ké sí àwọn èèyàn láàrin ìlú wọn bá pátá Ọlọ́run fún wa àṣẹ fún ti jíjẹ àti mímu ìgbà táwọn fẹ́ máa ju apá wa lọ a ké sí àwọn olóyè láàrin ìlú bí ẹ dìde àwọn bíi kánsẹ́lọ̀ àwọn bíi mẹ́ẹ̀wá gbogbo wọn la pè wọ́n sì dá wa lóhùn fún nǹkan jíjẹ ẹni tó mú báàgì ráìsì wá ẹni tó mépo ẹni tó mú nǹkan tẹnu jẹ a rí i pé ìgbàdo gbogbo ẹ̀ tí ń fowó ṣe a rí i pé àwọn èèyàn wọ̀nyí gbogbo ọjọ́ tán lò wọ́n lò ó pẹ̀lú jíjẹ mímu kódà gan èèyàn gbọ́dọ̀ má padà lórí ẹni ẹlòmíín wà tó yẹ pé ó bá ti kú gbàǹbì ó ti padà rírọ má sọ bẹ́ẹ̀ ogún ti rọrí o padà lọ ilé ó padà lé ó ti máa lọ bíi mi ò mú déètì sọ́kàn o láti máa lọ bíi ọdún kan ó ti lé díẹ̀ tí nǹkan yìí ṣẹlẹ̀ ọdún kan ó ti lé díẹ̀ tí nǹkan yìí ṣẹlẹ̀. nínú àwọn tá a gbọ́ngbà náà lọ́hùn àmọ́ bí irọ́ ní bóòtọ́ ni ẹ gbọ́ aboyún mélòó ló wà nínú àwọn tí wọ́n sáwọ ìgànná láti àṣà. aboyún pọ̀ nínú èèyàn bí ẹgbẹ̀rún tó tó lé àṣà lè mọ ya aboyún tó wà nù wọn ṣùgbọ́n wọn tí àkókò ẹ̀ ti tó bímọ àwọn tó bímọ wọn lọ bíi mẹ́ta bẹ́ẹ̀ tó bímọ lérí rìn. àwọn ọmọ wa kú àbí. ẹnì kankan ò kú nú àwọn ọmọ wọ̀nyí. ìyá òkú ọmọ òkú. gbogbo wọn ló yè. ẹni tó bímọ sí orí ibi títí ń sá eré. Ọlọ́run ló ní iṣẹ́ ẹ̀. kábíyèsí Elédùmarè. gbogbo wọn la kó pẹ̀lú ayọ̀ àti ìdùnnú délé lọ́sibítù. ẹkún wọn délé agbóhùn ìyá agbóhùn ọmọ. àwọn yìí ti ń bí lóríire èyí tó débi tó tí Ọlọ́run ṣe yanu tó bí lọ́sibítù náà wà gbogbo àwọn ọmọ yìí ló gán. mo sọ fún wọn pé àwọn ọmọ wọ̀nyí ìjọba lọ́nìyàn gbogbo àti a máa padà lọ béèrè àwọn ọmọ yìí kí àwọn òbí wọn kó tọ́jú wọn torí a padà lọ béèrè. ẹ padà lọ béèrè àwọn ọmọ tí wọ́n ní sàmì ni a lọ béèrè lọ́wọ́ wọn. ẹ padà sí orúkọ tó sọ wọn a máa béèrè. ìlú àṣà. a padà lọ àṣà a lọ béèrè àwọn ọmọ tí wọ́n bí lọ́jọ́ náà lọ́hùn. lọ́jọ́ tó gun lé wọn bọ̀. kábíyèsí Elédùmarè. bí abógun rìn láti sọ wọn ni o torúkọ yẹn bá kọ rẹ. àbábógundé. wọ́n ti lórúkọ tiwọn lọ́tọ̀. ẹ jẹ́ kí n bá bẹ̀ wọlé alàgbà wa ẹni ilé ìjọsìn kan wà nílùú yìí nígbà náà tá a bá rántí dáadáa ẹni àwọn ilé ìjọsìn yẹn wọ́n ṣe gudugudu méje ẹ bá wa dárúkọ ilé ìjọsìn yẹn ẹni wọ́n káṣọ. ilé ìjọsìn tí ń bẹ nílùú yìí ó lọ bíi 20 túlé tí gbogbo wọn kópa ó bẹ̀rẹ̀ lórí ìjọ ìhìnrere Sowuna Fellowship Church ọ̀nà àrà Baptist Goshen Baptist ìjọ ìmọ́lẹ̀ ayọ̀ àpáta agbára Baptist Church Catholic Church àwọn oníṣọ́ọ̀ṣì yìí pọ̀ o Celestial Church Tech Kérúbù and Seraph
gbogbo ìjọ tó wà nílùú yìí ló kópa lórí pé báwo làwọn èèyàn wọn ṣe lè jẹun. Ìjọ kan wà ní Ògúnpàtẹ, wọ́n fi aṣọ ránṣẹ́, wọ́n kó aṣọ oríṣiríṣi tán fi ránṣẹ́. Ìjọ yẹn àtẹ̀ wá mọ bí wọ́n ṣe gbọ́, wọ́n kàn fi ìròyìn ránṣẹ́ ni pé ìjọ Ògúnpàtẹ o ló fi èyí ránṣẹ́ tó náà gbọ́ pé Ògúnlé àwọn kan débi báyìí wọn sì náṣọ. Bẹ́ẹ̀ ni a fẹ́ pa àwọn èèyàn lápín fún gbogbo wọn. A pín ilé Orílè tí a lè fún kò kárí ẹni kankan. Orílè fámìlì tẹ̀yìn báyìí ìyẹn gbá tí kẹlẹ́ yanjú ẹ̀ fúnra yín bí a ṣe pín ní. Ìjọ Ògúnpàtẹ náà ti mi ò á dárúkọ ìjọ yẹn mọ̀ gan-an láti Ògúnpàtẹ yẹn lé àbádọ́ sí àjàṣe lọ́nà ìpínlẹ̀ lábẹ́ àṣẹ Àjáwẹ̀rẹ̀. Lórílẹ̀-èdè wo ni? Orílẹ̀-èdè Benin. Benin Republic. Orílẹ̀-èdè Benin. Pẹ̀lú gbogbo ohun tí ẹ wá dánwò yìí àtàwọn ìjọ Ọlọ́run gbogbo, ìjọba orílẹ̀-èdè olómìnira ti Benin ṣé wọ́n dá sí? Wọ́n dá sí. Lọ́nà wo? Àwọn tí ó wá láti orílẹ̀-èdè lọ́dọ̀ àwọn ojúléṣẹ́ a lè kàyé wọn. Ìtọ́jàfẹ́tọ̀ ọmọ ènìyàn tó gbó bá ti lé àwọn kan wà tó jẹ́ pé àwọn gbọ́dọ̀ ṣe àti àwọn pé réfugié wọ́n wá. Àwọn tó wá wọ́n lọ bí oríṣi mẹ́wàá bẹ́ẹ̀. Àwọn aláṣọ pupa, àwọn Croix Rouge, gbogbo wọn ti Faransé wá, ti Nàìjíríà wá. Àwọn tó ó wà gbogbo ẹ̀ wà núwèé. Ó jẹ́ ká láti gbéwèé ni a máa da karúkọ wọn ojúléṣẹ́. Ẹ níwèé fún àwọn tí wọ́n ń ṣe àwọn èèyàn yìí lóore ńgbà náà. Bẹ́ẹ̀ni. Tẹ́ ń kọ orúkọ sí. Bẹ́ẹ̀ni. Gbogbo ìjọ tó dá sí gbogbo wọn la kọ orúkọ. Tí a bá ní bùkéré, àwọn èèyàn wọ̀nyí wọ́n lò tó oṣù mélòó láwọn agbègbè ibi tí wọ́n ti ṣe àtìpó yìí? Wọ́n lò tó oṣù mélòó kó tó di pé ogun dáwọ́ dúró tí wọ́n padà sí ààyè wọn? Wọ́n lò oṣù méjì ó tún lé. Oṣù méjì ó tún lé. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣàkó ní wàhálà dé. Ohun tó mú ọ padà ni pé ó yẹ ká lè gbìkó. Ìbá ṣe pé ó yẹ ká gbìkó ká ṣe nǹkan ni wọ́n kì í bá padà. Wọ́n lò tó oṣù méjì ó tún lé. Ẹ láwọn kan takú ńgbà tí ẹ wò pé ogun ti lọlẹ̀, ẹ yẹ wá máa lọ lu yẹn náà kan ní ẹjẹ́ àdúró bíi kí lẹ ṣe wá bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi lọ abẹ́ lé wọn ni. Irọ́ àlé wọn a ní káwọn kọ̀ọ̀kan lọ kéré sí ilé náà. Àwọn ọkùnrin làwọn kọ́ran lọ pé kọ́ la ṣe ń yí ilé pé ṣé gbogbo ẹ ti dọ́gba. Àwọn á padà dé pé ogun ti rọ́rí o. Àwọn kan á sọ pé ogun ò tí ì rọ́rí. Àwọn tó já wá tán wá yìnbọn sáàrin ìlú ṣé wọ́n ti rí wọn mú? Tí wọ́n bá ti rí wọn mú á jẹ́ ogun ò tí ì rọ́rí. Òun ló mú káwọn yẹn takú pé àwọn ò tí ì lọ. Ọjà wọn bá rí àwọn tó wá yìnbọn sáàrin ìlú mú ìyẹn lè mú káwọn pé wọ́n ti mú wọn gbàtà tí ì rí wọn mú. Tá bá tó padà délé o wọn tó wọ́n bọ̀ wá ṣe kíni o wọ́n á jìnbọn sáàrin ìlú. A bá wọn sọ pé Ọlọ́run sọ pé ogun yóò rọ̀ lọ́jọ́ kan ẹ máa lọ. A fi Ọlọ́run bá ká fún sí yín. Wọ́n fi padà. Ìgbà tó ń lọ tán obìnrin kan tó padà ó ní bí lòun fẹ́ máa gbé. Òun fẹ́ ṣí ilé-iṣẹ́ síbí torí pé oníṣẹ́ ọwọ́ ni. Ó padà ó kọ́ àwọn ọmọ iṣẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n ó ṣiṣẹ́ díẹ̀ yóò rí pé ìlú tún rọrùn títí kó àwọn ọmọ iṣẹ́ lọ. Ìgbà tó padà wá yẹn ẹ gbà tọwọ́ tẹsẹ̀ àbí? Ayọ̀ àti àlàáfíà lè fi gbà á. kò tẹ́ kò jìyà oúnjẹ àwọn ohun ìyá òun kò yá oúnjẹ kò tẹ́lẹ̀ gbọ́dé ó lọ gbé gbogbo ẹ̀ fún olúgbọ̀dọ̀ fún olówó fún olírẹsì pé kó máa lajẹ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́. Tí a bá béèrè iṣẹ́ tẹ́ ẹ ṣe mọ̀ lágbára Yorùbá lẹ́yìn ni. Nítàn àbáláyé ọmọ Yorùbá ni wá. Bó lẹ ṣe jẹ́ Yorùbá tẹ́ wá ń gbé ìlú olómìnira Benin? Ebi ìlú mi Benin. Ìlú mi Benin. Bó lẹ ń ṣe jẹ́ Yorùbá? Ok, ọmọ Ọ̀yọ́ Aláàfin ni ìtàn ti àwa ní Ìgànnà Ifẹ̀. Ìgànnà Ifẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ìdó tó tẹ̀lé sí Ìgànnà wọ́n ní ìdílé wọn ní Ìgànnà Ifẹ̀. Tá bá dárúkọ ìdílé kan pé Ìláṣẹ o Ìgbáká o tá bá dé Ìgànnà Ifẹ̀ máa bá a bẹ́ẹ̀. Níta ń sọ gbogbo àgbáyé ni mò ń wò. Níbo ní jẹ́ Ìgànnà Ifẹ̀? Ìgànnà Ifẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni Ìgànnà Ifẹ̀ wà. Táwọn èèyàn sì dábẹ́ mọ̀. Èmi ò gbọ́ rí o. Àwọn tó mọ̀ bí mo ṣe ń sọ yìí. Ọmọ bẹ̀ lẹ́yìn. Ọmọ bẹ̀ la wa. Ẹ̀sìn adéyìn. Àwọn ìtàn ní ìgbà tó ń bọ̀ ọba bá wọn wá a lè pìtàn bí àwọn àgbà
wọ́n ní bọ́mọ bàbá tàn yóò bá àròbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àròbá sì ní bàbá tàn bẹ́ẹ̀ni mọ̀ wí so. nú ìtàn Ìgànnà Ifẹ̀ ni àwọn bàbá wa ti jáde wá. Ìgànnà Ifẹ̀. Ìgbà tán dé wọn ò yá wọn sọ mí ní Ìgànnà. Wọn tún pè ní Ìgànnà Ifẹ̀ mọ́ wọn ní Ìgànnà. Ìpè tá a bá dé Ìgànnà Ifẹ̀ gbogbo ìtàn tó wà ń bí lé èkó àwọn bàbá tá a bá dé Ìgànnà Ifẹ̀ àmọ́ bá a bẹ́ẹ̀. Àwọn bàbá sì ń lọ àwọn ìyá wọn ní Ìgànnà Ifẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìpè wọn bí wọn bá lọ wọn padà wálé wọn ní bẹ́ẹ̀ nìkan bá tó fẹ́ roko kó padà sílé o pé oko sì wà tó lè dá ó wà lọ́mọlẹ́bí tó bá ti dọ̀hùn kó yíyà ìran wo nìyẹn ìran bíi báyìí ni mi ò yá máa tọ́ àwọn fámìlì ẹ̀ lọ́lọ́ kó máa lọ roko. ẹ̀jẹ̀ ló rùn kanra wọn àwọn èèyàn máa sọ̀rọ̀ wọn ní Yorùbá ò fẹ́ràn ara wọn Yorùbá ò fẹ́ràn ara wọn kí lè sọ sí ṣé Yorùbá fẹ́ràn ara wọn. Yorùbá fẹ́ràn ara wọn. lọ́nà wo. ìkà ni ká má ṣe ẹni sì kà ń bẹ lọ́tọ̀ Yorùbá kì í fẹ́ kí ọmọ Yorùbá jíyà sójú ẹ̀ bí àwa ṣe wà níbi tá a jẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ bẹ́ẹ̀ nìkan bá tó kéré wa tó wá fẹ́ bá wa jà bí àtẹ ẹ̀ ti ní kò sínú kan a máa péjọ a máa gbógun sí ẹni bẹ́ẹ̀. Yorùbá fẹ́ràn ara wọn. Yorùbá fẹ́ràn ara wọn. Wọ́n lè máa jà lọ́mọ bàbá lọ́yìn nídìílé ṣùgbọ́n bá ti dọ̀rọ̀ pé ìlú Yorùbá fẹ́ràn ara wọn. káwọn tí ń sọ pé Yorùbá ò fẹ́ràn ara wọn kí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. irọ́ o òṣìkà ní sọ bẹ́ẹ̀ Yorùbá fẹ́ràn ara wọn. ọ̀dà ibi tá a wá dé yìí lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà tó gbọ́ kan tó fara pẹ́ èyí tó ṣẹlẹ̀ ní àṣà nípínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà a tún gbọ́ kan láìpẹ́ yìí tí ò pẹ́ rárá ní ìpínlẹ̀ Oǹdó nílùú Ọ̀wọ̀ abẹ́ ẹ̀yìn ọgbọ́ rí fídíò náà. inú rédíò la máa ń gbọ́ ránṣẹ́. tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ní chọ́ọ̀chì lọ́jọ́ tí wọ́n ń ṣe ìsìn. a gbọ́ bẹ́ẹ̀ nínú rédíò. ṣé àwọn tí wọ́n wá sọ wípé ogun ẹ̀sìn mi ní abúlé àṣà ẹ jẹ́ káwọn fi Ìgànnà ṣe ibùjókòó ẹ rí i pé wọ́n fẹ́ẹ́ rí wí. bẹ́ẹ̀ ni. kí wọ́n lámọ̀ràn yín fún gbogbo ọmọ Yorùbá pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ń pa wá tán lọ. ẹ ṣe ìmọ̀ràn mi fún ọmọ Yorùbá ni wípé bó ṣe ń ṣẹlẹ̀ ọmọ Yorùbá wà nù àwọn tó ń ṣe kì í ṣe pé àlejò nìkan ló ń ṣe báwa ṣe wà ń bí tí àlejò bá sànjẹ́ ilé mi fẹ́ nìkan kò lè wá àwa ọmọ Yorùbá là ń lọ pé àwọn ará bí pé ibi nìkan ẹ gbà wọlé tẹ bá gbóhùn wọlé ẹ lè rí i ṣe àwọn ọmọ Yorùbá tí ń kógun wọlé kí wọ́n lọ kí ọmọ bá ṣọ torí ọjọ́ kan bọ̀ tí a béèrè ẹ̀jẹ̀ ọmọ Yorùbá lọ́wọ́ wọn Ọlọ́run bá ń bẹ lókè torí gbogbo wa kí ẹnikẹ́ni kó dáwọ́ ọṣẹ́ ibi dúró kí ọmọ Yorùbá kó lè gbé lálàáfíà kí ìfọ̀kànbalẹ̀ lè wà èdè sásọ̀tún èdè sásọ̀hún ó lè mú kí a má rí ọrọ̀ ajé ṣe ní ilẹ̀ Yorùbá kọjá àwọn àlejò wa lá máa ṣe ọrọ̀ ajé àwọn lásán fojú wa lọ kò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá gbọ́dọ̀ ní ọrọ̀ ajé ju àlejò lọ àwọn àlejò ló ń ṣe torí pé àìfẹ́ràn wà láàrin wa a sì gbọ́dọ̀ dáwọ́ rẹ̀ dúró kí àwọn tó ń kógun wọlé kan dáwọ́ dúró torí pé ilẹ̀ ń mọ́ lọ́jọ́ kan tí a béèrè lọ́wọ́ wọn kí a má wo owó àwọn kan ń gbowó torí ẹ̀mí ọmọ Yorùbá pé tẹ́ bá ti fún wa lówó á bá ń ṣiṣẹ́ nínú àwọn ọmọ Yorùbá náà sì ni a sọ pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá torí pé ẹnìkan kì í kógun wọlé bàbá ẹ̀ láì ṣe pé ọmọ àlè kí ẹni kálukú ṣe kéde o kó kì í wọn bá ṣọ kí ìwọ̀nba tá a ní kó tó wá jẹ ká má gba owó ẹ̀mí ẹnìkan torí Ọlọ́run ọba yóò béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹni kálukú wa ẹni kálukú jiyàn iṣẹ́ nígbà tí tiẹ̀ bá dé bá kí ẹni kálukú kó ronú kó pìwàdà torí Yorùbá pọ̀ bìbà ju orílẹ̀-èdè yìí tó kù lọ ṣùgbọ́n ká má gba owó ẹ̀mí ẹnikẹ́ni láti dá a lógbòdò ìmọ̀ràn mi sí gbogbo ọmọ Yorùbá òun nìyẹn tó bá jẹ́ pé àjèjì ló fẹ́ wá ṣe wá débi tí a bá ti náwó nú kò lè rí i ṣe àwọn kí gbogbo ọmọ Yorùbá kó ṣe kí ni o kúrò ní kó pìwàdà iṣẹ́ ọwọ́ wa kó tó wá jẹ ẹni tó fẹ́ kọ́lé lógún ọdún kó má sọ pé òun á kọ́ lé ni torí pé ire ẹ̀ ń bẹ níwájú
ìgbà mẹ́ta lè gba ẹ̀dá ẹlòmíì ń ṣe rere láàárọ̀ ẹlòmíì ń ṣe lọ́sàn-án olùmíì ò lè jẹ́ alẹ́ lè tiẹ̀ wà ẹni mọ̀ pé tòun kò tí ì dé kó má fi pa wá pé ẹ̀gbọ́n mi ti kọ́lé mo fẹ́ kọ́ àbúrò mi ti kọ́lé kádà yàtọ̀ fúnra wọn ó lè jẹ́ alẹ́ ni wọ́n fẹ́ lo ìgbà tiẹ̀ kí ẹni kálukú ṣe kéde o kó mú sùúrù kí ó máa bá ọrọ̀ ajé ẹ̀ lọ Yorùbá ló ní ọrọ̀ ajé lọ́wọ́ ká má sinmi ká máa yáṣẹ́ ẹ ṣeun. Ẹ ṣé inú wa dùn fún gbogbo àlàyé tí ẹ ti ṣe àti àwọn ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tẹ́ ẹ mú wá ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti orílẹ̀-èdè tẹ́ ẹ wà ẹ ṣeun ìlú tẹ́ ẹ wà yìí. orúkọ mi ni Aṣògùn Tankpinu Henry délégué IGANNA lórílẹ̀-èdè Benin Republic ní abẹ́ àṣẹ POBE. ẹni tó gbàlejò. èmi ni mo gbàlejò àwọn tí ogun ṣínà tí a sá èèyàn tọrọ bíi ẹgbẹ̀rún tí a tẹ̀lé sọ ní ọdún tó kọjá ó ti ń lọ bí ọdún kan ó lé díẹ̀ báyìí tí Ọlọ́run sì bá a bọ́ wọn fún oṣù méjì ó tún lé. ẹ ṣeun àdúpẹ́ inú wa dùn ara wa yá nígbà tí màá ní kí àwọn bàbá wa tí wọ́n jókòó yìí náà wọ́n láìsí ń bẹ̀ láì dá sí pẹ̀lú gbogbo tẹ́ ẹ gbọ́ lẹ́nu dẹ̀lígé yìí kí lẹ́yìn náà lè rí sọ gẹ́gẹ́ bí àgbàlagbà. ẹ ṣeun gan ni pé tá a bá ní ká sòótọ́ ọ̀rọ̀ dẹ̀lígé ó kópa gidigidi nípa àdúrótì àwọn tí ogun lé wá sí ọ̀dọ̀ wọn bí báyìí àmọ́ kó mọ̀ sùn wọn kó mọ̀ sí rẹ̀ wọ́n nípa àdúrótì rere tí wọ́n ń ṣe torí lọ́wọ́lọ́wọ́ nísìn ogun ò tí ì rọrí o ogun ò tí ì rọrí àwọn ẹni sì ti ń ṣe tí ń gbowó ẹ̀yìn tí wọ́n ń ṣiṣẹ́ bí kí wọ́n má dáwọ́ dúró ní pé kí ìrònúpìwàdà kó wà fún wọn dépò yìí pé tí wọ́n bá ronú tí wọ́n bá parí tí wọ́n bá pìwàdà àjọṣe wa yóò sì dán mọ́rán torí Yorùbá ò fẹ̀yìn Yorùbá sílẹ̀ àwọn ni wọ́n ya ọmọkọ́mọ wọ́n ya ọmọ pàpàlágí torí kálukú jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá yá ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ. orúkọ yín. èmi ni Adédìran Muhammadu Saliu láti POBE Republic of Benin. ẹ ṣeun. Kò ṣe o.